ẹmọ ti jíire lópò ilé àkèrèmàdó ti jíire nísàárẹ̀ ojúmọ́ tó mọ́ ọ lò ní Right Honourable Prince Ọlákúnlé Táíwò Olúọmọ JP ẹkùn ọkọ Mrs Bọ́láńlé Olúọmọ JP ojúmọ́ ire ni orúkọ ọmọ ní ń romọ àpèjà ènìyàn ní ń rònìyàn ilé tá a wò ká tó sọmọ lórúkọ ni bàbá wa ọlọ́lá kábíyèsí ọba Gabriel Ṣóhùnmílọ́lá ọlọ́ba Olúọmọ àti màmá wa Alhaja Olúọmọ wò kí wọ́n tó sọ Right Honourable ní Ọlákúnlé Táíwò Olúọmọ gbogbo ènìyàn tó bá sì mọ Right Honourable ní jiyàn wípé lóòótọ́ ó mú kí ọlá ó kúnlé kún oko ó mú kún kún ọ̀nà àti ibi gbogbo ènìyàn tí ò bá tilẹ̀ mọ̀ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ á máa rò wípé ìnagijẹ lásán ni Olúọmọ jẹ́ nítorí wípé nínú ọ̀rọ̀ nínú ìwà nínú ìṣe Olúọmọ tó jẹ́ akínkanjú asọ̀rọ̀máṣojo ajá fún ẹ̀tọ́ aláìlénìyàn ni ẹ jẹ́ òní lọ́jọ́ ìbí rẹ bàbá Adémọ́lá bàbá Gbádébọ̀ bàbá Gbọ́ládé bàbá Oyèyẹmí àti Mopélọ́lá àwòtí pásítọ̀ Súlè Ọlájídé ọ̀gbẹ́ni Kọ́láwọlé Ìṣọ̀lá Alhaji Wasiu Adéníyì Alhaji Ismail Orélópé Oyèbọ́lá Honourable Fatai Àkànbí Rahim Alhaji Fatai Jinadu Akínlágun àti Mrs Kudirat Jọlá Oṣó Right Honourable Prince Ọlákúnlé Táíwò Olúọmọ ọmọ Ẹ̀gbámọ Lísàbí Agbòǹgbò Àkàlà ṣebí bí a bá ń ròde à ń tọrọ aṣọ bí a bá ń ròde à ń tọrọ ẹ̀wù tọrọ bàtà èmi ò rí bí tẹ́nìkan ń tọrọ ejò múròde tó fi ń ṣèjìgbà ìlẹ̀kẹ̀ sọ́rùn ṣebí ẹ̀yin lọmọ ọlọ́ká mẹ́rìnlélógún ọmọ eléré ọba ọ̀sán lọ́ka ń kóni lọ́mọ jẹ ọ̀gànjọ́ òrùlérè mújà ọmọ ejò gbọ̀nàgbọ̀nà tó tòrè ọ̀run wá sílé ayé ẹ̀yin lọmọ oníta àsúré kọjá ẹ̀yin lọmọ orò tí ń dún yànmù nígbàlẹ̀ ọmọ òru là á ṣèkà ọmọ aróge gbàgùrà agbọ́n má fi ọ̀jẹ́ o ọmọ ají fajé lọ ọmọ ají fìjà lọ ọmọ asá kó tó dojo ọmọ aṣàlọ̀ síwájú kó tó dìjà ọmọ arólúgbọ́n jọbí ọmọ asẹ́tí mumi kíkan ìlọ́tí ńlẹ́ ọmọ adálẹ̀gbìnṣu ìgángan ọmọ adálẹ̀gbìnṣu ewùrà ẹ̀yin lẹ torí abo lọ ṣàna wọn nílé ọgbọ́n ẹlẹ́yinjú àánú ẹlẹ́yìnkùlé àdéwúre Right Honourable Ọlákúnlé Táíwò Olúọmọ JP ẹkùn ọkọ Bọ́láńlé adétán ìṣòro ará ìlú tí ń sẹkún kódẹ̀rín tí ń nu omijé ọmọ aláìní bábánù bí ẹgbẹ̀rún mẹ́ta ọmọ iléèwé ló ń jọ láàrẹ lójoojúmọ́ àwọn aláìníṣẹ́ tó ń ṣètò ìrónilágbára fún olóǹkà àwọn oníṣẹ́ ọwọ́ ń dúpẹ́ àwọn oníṣòwò náà ò gbẹ́yìn mi ò ní jẹ́ gbàgbé ọ̀pọ̀ ìgbà tí ẹ̀ ń gbà wá nínú wàhálà during my undergraduate days nílé ìwé gíga Ọlábísí Ọ̀nàbànjọ ẹ̀ka ti Ìbògùn lẹ́yìn tí mo tún ṣe tán ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lẹ́yìn mi ni mò ń darí sọ́dọ̀ yín nígbà tí wọ́n bá nílò ìrànlọ́wọ́ kan tàbí òmíràn tí wọ́n sì ń padà wá jíṣẹ́ wípé ẹ ti ṣe fún wọn Right Honourable Ọlákúnlé Táíwò Olúọmọ gbajúgbajà aṣojú ṣòfin tó gbólẹ́nu kákákáká tó gbólóhùn bí ọ̀jẹ̀ Speaker Ogun State House of Assembly ọmọọba tó dépò máyédẹ̀rọ̀ èjìrẹ́ òyìnláké èjìrẹ́ ọ̀kín ará ìṣokùn ẹ̀dùn agbórí igi réferéfe òbẹ́kìṣì bẹ́kẹ́sẹ́ ó bẹ́ sílé alákìsà ó sọ wọ́n do nígbà aṣọ atọ́lóyè kó tó jọba erin jogún ọlá ọmọ Agbòǹgbò Àkàlà ẹrú ní ń sinmi ẹ̀kọ́ kìí sì nìyàn mo kí yín ní ti kí Jehovah oníbúọrẹ wípé the Lord bless your going out and coming in may the lines continue to fall onto you in pleasant places as you continue to soar with wings as eagle orísun ayọ̀ yín kò ní di kíkan ẹ ò ní rí un gbé sọnù bí kò ṣe bí ọmọ àtọ́ládọ́lá àtayọ̀dáyọ̀ ire aláìlópin lèdùmàrè yóò túbọ̀ máa fi ṣèkẹ́ yín ní gbogbo ìgbà happy birthday sir. bí a bá wá rí ni à ń béèrè bí a bá rí ni à ń béèrè Olúgbénga Àyànnúgà tí a mọ̀ sí Olú Àyàn wà lèmi ń jẹ́ tí mò ń forin ewì kí Right Honourable Ọlákúnlé Táíwò Olúọmọ ọ̀gá mi ẹ̀gbọ́n mi bàbá mi ọ̀rẹ́ mi mẹ́ńtọ̀ mi tó fi yangàn níbi gbogbo nígbà gbogbo wípé wọ́n kú ọjọ́ ìbí 080-377-2222 òun ni nọ́mbà mi ẹ pè mí fún sílé ẹ pè mí fún kómọ ẹ pè mí fún ìgbéyàwó ẹ ń fẹ́ alága ìdúró alága ìjókòó ẹ ń fẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ níbi ṣíṣe both corporate and social events ẹ máa pè mí kájọ máa fi ìgbádùn ṣayọ̀.